nǹkan tí àfa Alaye fi ní kémi ó bá wa sọ̀rọ̀ tí mo fi kọ́ mọ̀ ká Alaye ni yé pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwa àfa tá à ń lọ lé kéwú tá à ń jáde tá à ń ṣe wáàsí ó ṣeé ṣe àbí kò ṣeé ṣe ẹ gbọ́ ó ṣeé ṣe àbí kò ṣeé ṣe gbà tó wá ṣeé ṣe kí wàá lóde tá à ń rí lórí social media lónìí eléyìí bu eléyìí lónìí eléyìí bu eléyìí lọ́rùn. àwọn kan ní ò ṣeé ṣe o báyà kẹ́ ṣàlàyé rẹ̀ wọ́n ní àwọn kan. ó ṣeé ṣe pẹ̀lú ògùn Ọlọ́run ó ṣeé ṣe kó lè bá a ṣeé ṣe èmi fẹ́ sọ̀rọ̀ kan bíi lónìí bóyá ìsìtì mo fẹ́ sọ̀rọ̀ kan bíi lónìí bóyá mo ti sọ tẹ́lẹ̀ àbí àwọn èèyàn ò rí mi gbọ́ yé dáadáa n tí ó fi jẹ́ kó lè ṣeé ṣe lèmi gbágiri mọ́ níjọ́ àkọ́kọ́ nígbà tí ọlọ́lá wa wà lù lọ́rin ṣé tó fi yan Mufti gbà tí wọ́n yan àfa Onikijipa ní Mufti mo jẹ́ nìkan nínú àwọn ọ̀dọ́ tó ń pèpè ní Al-Sunnah wal Jama'ah àti mo gbágiri mọ́ tí mo sì sọ fáwọn yòókù mi pé ẹ jẹ́ ká gbágiri mọ́ kí ló fà á tí mo fi ṣe bẹ́ẹ̀ èmi àtàwọn yòókù mi àwa nǹkan kan lé ọba kò sí nǹkan kan táwọn lé ọba tayọ pé bẹ́ẹ̀ lọ́rùn wa fún iléeṣẹ́ Al-Imam kí làwọn lé ọba wáàsí tèmi lè ṣe ní ẹgbẹ̀rin ọdún àti irú mi inna Allah yanza'u bis-sultan ma la yanza'u bil-Qur'an tá a bá gbá gírì mọ́ Mufti nìkan ò ní máa dá fatiwa sí ibi tá a bá ti wá fẹ́ ṣe fatiwa tírú mi yìí jókòó síbẹ̀ àtàwọn tí wọ́n jọ mí tí wọ́n jókòó síbẹ̀ tí wọ́n pe onísúfí tóun náà jẹ́ academic bíi irú mi tó jókòó síbẹ̀ lápèjúwe Dr. Salasi ní yunu Ìlọrin Dr. Godofu ní yunu Ìlọrin àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Tìjàníyà Kọ̀dìríyà tí gbogbo wa jókòó lórí round table tí bàbá Mufti wa ní tọ́ nǹkan tó ń gbé dé nìyẹn o ẹ̀yin mẹ́mbà ẹ̀yẹ̀ wò kò sí ẹnìkan nù wa àti Sunni wa àti Kàdìríyà wa àti Tìjàníyà wa tí ó fi ọwọ́ rọ́ mọ́sí àbí mẹ́rẹ̀ẹ̀rin sẹ́yìn kò sí ohun tọ̀hún kò sí ohun tọ̀hún tá a bá jókòó rẹ̀ láṣẹ́jú mi fi pọ̀ àwọn èrò kankan àwọn kan rò pé bóyá mò ń gba nǹkan lọ́wọ́ Mufti ni àpàdé rí àyàfijọ́ tó wá kí mi ní ìjọ́ tó rẹ̀ mí tèmi náà sì lọ bí ìyàwó rẹ̀ àmọ́ tí ò bá ti sí olórí oníṣáì tí ó máa wà láwùjọ fọ́wọ́tọ́ ni kò ní sí tààwùnù fọ́wọ́tọ́ ìdàrúdàpọ̀ ni àmọ́ tí bàbá Mufti gbogbo wọn sọ báyìí lórí ọba tó fi jẹ́ mọ̀ bó ṣe rí ọba là ń pè lọ́ba wàlíyù amúrì gbogbo yín ẹja gbárùkùtì wàláhì àwọn èèyàn mi rẹ́dì láti gbárùkùtì o kádàrá Ọlọ́run náà láàmọ́ tí ó ṣẹlẹ̀ tí kò fi ṣe é ṣe mọ́. ó dá tẹ́nìkan bá dìde fatiwa lónìí obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lè gbààwẹ̀ ọkùnrin lè jẹ lẹ́dẹ̀ ọkùnrin kò sí jà jòkó mọ́sítàrí tó fẹsẹ̀ rinlẹ̀ tó ti rí kò sí èbú ń bẹ járí kò rí ẹ lọ sọ fọba ẹ lọ sọ fún Imam Bashiru ló bá tán ẹ dákun ṣe Kakuri àtàwọn ẹmẹ̀wà rẹ̀ lẹ́nìkan ṣe mi ń bá sọ wọ́n bú lálàsì wọ́n tún bú wọn ní ẹnìkan náà àwọn tó máa ń bú yẹn ni àwọn bú àwọn tó ṣe àràbù fún ọ èébú tí ò sí lára rẹ ṣe àtúnra bú ọ ṣerú àwọn eléyìí lẹ́mọ̀ á dá lóhùn torí ẹ lèmi fi ń ṣàdúrà fún Mufti títí dì sìn ọ́fíìsì yẹn Ọlọ́run jẹ́ ó ṣe é ṣe gbogbo tí ó fi abẹ́ bàbá wa Dr. Bashiru náà la wà o tààwùnù láàrin wa ṣe é ṣe o ó ṣe é ṣe pẹ̀lú ògùn Ọlọ́run ká lo kìtáàbù wa sunna lákọ̀ọ́kọ́ bàbá tí ní Mufti ká lo alkitab wa sunna so èyí tí ó mọ̀ gáìdì wa náà nù abẹ́rẹ́ tí kálukú bá ti ń lò fẹ́nu rẹ̀ àmọ̀ yapa o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuh. inú mi dùn pé professor àwọn náà wọ́n sọ èbó ńlẹ̀ àná wọ́n ti túmọ̀ rẹ̀ so a ní láti máa waste time kankan mọ́ so ọlọ́run wa ṣe ní ẹ̀san olóore. I think we are going to the next paper. I believe Ajia Abiba Said is ready. Very ready. So, and the topic of our paper. Ẹ dákun jọ̀mọ́, ibi tá a dé nísìnyí.
gbogbo tá a sọ yìí lọ́kàn wá púpọ̀ èyí tó wá kan àgbà tọmọdé gbogbo wa báyìí la wá dé báyìí ọ̀rọ̀ òtọ́jọ́mọ́ ọ̀rọ̀ obìnrin ìyá ń jó ìsọ náà ni ìyá náà ni ó sọ obìnrin làwọn náà ìyá làwọn náà ọmọ làwọn náà grandma làwọn náà. So Islam, tradition, modernity, and mentorship of the girl child, a case study of a learning community by Ajay Abibatu Salman Saidu, retired permanent secretary Alkali. at Kwara State Ministry. Prof, So- you didn't had Alkali, sir. Eh? You didn't had Alkali. Ìyàwó Alikali ṣe n ṣe tó fẹ́ kí n wí náà nù. Sọ pé Alikali náà sì rẹ̀ under àfa alimina tó lọ wa. So bisimilayi ajá.